máa fi pamọ́ fún yín mọ́ òtítọ́ ni màá máa sọ fún yín nítorí wípé ẹ ti tẹ̀lé Ìyábọ̀ Òjó unknowingly to some of you tẹ́ lọ hate victim tẹ́ mọ̀ pẹ́ni tó yẹ kẹ́ ẹ ṣàánú fún òun lẹ̀ ń gbógun tì wọ́n ń pe ọmọ kan ní Azeez Jaduade ní film industry Azeez Jaduade ó jẹ́ ọmọ bàbá wa Ọládìméjì Àbírèdìméjì bàbá wa ìkejì bàbá wa Ọláìyá àwọn ni wọ́n fi okó wọn bí ọmọ yẹn ń jẹ́ Azeez Jaduade ọmọ kékeré báyìí ni pínísí báyìí ni nígbà tí mo mọ̀ àbúrò mi first cousin mi Lánre ó wà pẹ̀lú mi èmi wà ní Oṣù mo lọ sí school Azeez Jaduade ló bá pe Lánre pé òun wà ládùúgbò Ìjẹ̀bú níbo nílé wa bọ̀dá ni Azeez Jaduade ń pe Lánre tó jẹ́ cousin tèmi àbúrò tèmi ni àbúrò mi tí kò gbọdọ̀ dúró kí mi ni Lánre àmọ́ Lánre yẹn sì ju Azeez Jaduade lọ gbọ̀rọ̀gbọ̀rọ̀ Lánre bá júwe ilé wa fún Azeez Jaduade ní number 79 Oliza Street níjẹ̀bú Òde number 79 Oliza Street níjẹ̀bú Òde Azeez Jaduade bá wá kí wa nílé òun àti Lánre wọ́n jọ ń ṣeré kiri. Ẹ̀yin èèyàn wa Lizzy Anjorin ó ti sọ story ayé rẹ̀ àwọn kan tí ojú rẹ̀ rí nínú film industry nínú Yorùbá movie industry bóyá àwọn kan tí ó tiẹ̀ jẹ́ kí ó tiẹ̀ quit láti máa ṣe fíìmù nìyẹn ṣùgbọ́n ìdí tí a ti fi wá kọ́ nìyẹn arábìnrin yóò sọ̀rọ̀ bí wọ́n ṣe sọ wípé òun bá arákùnrin tí a ń pè ní Azeez Jaduade bí wọ́n ṣe sọ wípé òun bá a sùn Lizzy Anjorin ti sọ wípé ó ní kì í sí kankan tí ó jọ bẹ́ẹ̀ o ó ní òun ò lè bá ọmọ inú òun sùn láyéláyé ẹ jẹ́ ká wo nǹkan tí Lizzy ní láti sọ fún wa. nígbà tó jẹ́ pé ọmọ ọ̀gá mi ni ní Abẹ́òkúta inú tèmi náà dùn ayọ̀ mi kún láti gba Azeez Jaduade ní àlejò. mo wá ní ọ̀rẹ́ kan ọkùnrin ni a máa ń pè yẹn ní Rẹ̀mí Olúgbòde ó wà lóṣù more else bí ká ní pé mi ni mò ń ràn lọ́wọ́ ní jíjẹ nígbà míì tá bá ń lọ sí school wa ní Àgọ́ Ìwòye èmi ni máa ń fi ẹtì ẹ̀rọ mi sí mi gbé Rẹ̀mí Olúgbòde a máa ń pè Rẹ̀mí Olúgbòde ní Àbújá Rẹ̀mí Olúgbòde bá dé láti ilé wọn lọ́jọ́ yẹn ó ń sọ fún mi pé òun àti bàbá òun ní issue ìgbà tó ṣáà sọ̀rọ̀ títí mo tẹ̀bà Lánre jẹ gbogbo wa jẹ Rẹ̀mí bá lọ sí ilé ẹ̀ ọkùnrin ni Rẹ̀mí yẹn o Rẹ̀mí Olúgbòde òun náà máa wò mí báyìí nígbà tí Rẹ̀mí Olúgbòde ńgbà tó fẹ́ lọ mo ní dúró sọ́dọ̀ wa díẹ̀ torí ìjọ yẹn tó dé gbogbo aṣọ ẹ ti ya ó lóhun àtàwọn bàbá òun àwọn jọ ní ìjà èèyàn bá bàbá èèyàn àṣà ní iṣẹ́ mọ́ normal personal thing ni farabalẹ̀ díẹ̀ tó bá dọ̀la kó máa lọ sí ọ̀dọ̀ ẹ ó ṣànírọ́ òun lọ sí ilé òun ńgbà tí Rẹ̀mí Olúgbòde máa dé ilé títí ẹ̀ àṣà àwọn court member ti wá pààyàn sí ilé ẹ̀ ìyẹn Rẹ̀mí Olúgbòde according to nǹkan tí mo gbọ́ o àwọn ọlọ́pàá ti lé ambush sílé Rẹ̀mí Olúgbòde a máa ń pè ní Àbújá ńgbà tó máa ṣílẹ̀kùn ilé ẹ̀ báyìí ọwọ́ ọlọ́pàá ló bọ́ sí wọ́n bá gbé handcuff sí lọ́wọ́ àtẹsẹ̀ ló bá di eléwé ran ṣé ń bá mi bọ̀
Ìyábọ̀ Òjó ó máa ráre kú tọmọtọmọ ẹni àdàbí tó bá jẹ́ pé òtítọ́ ló gbé wá nípa mi Ìyábọ̀ Òjó. Àtẹni tó ràn ẹ́ lọ́wọ́, àtẹni tó ràn lọ́wọ́ Ìyábọ̀ Alice Òjó, àtẹni tó ń gbèjẹ, àtẹni tó ń gbèjà Ìyábọ̀ Òjó, gbogbo yín lẹ máa ráre kú tọmọtọmọ yín. Ṣé ń bá mi bọ̀ ẹ̀yin ọmọ Ọlọ́run ọba? Ojú mi rí tó ní film industry. Ojú lásán kọ́ lọ́lọ́run fi ń bless mi. Ọlọ́run kò ń fi ìtàn ayé mi jẹ́ kó yé àwọn kan wípé èmi lọ́ba tó lè pa tó lè jí. Èmi lọ́ba tó ń fún èèyàn lówó. Kò sí bẹ́ẹ̀ ṣe lè ṣaburú tó. Èmi lọ́ba tó ń gbèyàn dìde. Ṣé ń gbádùn story mi bọ̀? Now, Rẹ̀mí Olúgbòde nígbà tí ilé ọjọ́ yẹn ṣú kò pè mí. Ọjọ́ kejì, ọjọ́ kẹta, àbí ẹ̀rọ ó rẹ̀ pé ọjọ́ tó ń kú lọ́dọ̀ títí wá. Ọjọ́ náà pẹ́ díẹ̀. Ọjọ́ tí Rẹ̀mí kú lọ́dọ̀ mi, Lásìsì ní Láńrè lọ gbé Àsìsì Jàdú Adédé. Ọjọ́ tí Àbújá kú lọ́dọ̀ mi ní Láńrè lọ gbé Àsìsì. Láńrè yìí wà láyé kò tí ì kú o. Ẹ mọ̀ǹtì ẹni lè ṣe bá fẹ́. Ẹ fi sínú nọ́mbà tí mo pín nìyí. Gèlè wà. Gèlè ọ̀fẹ́ ni máa fún yín. Gèlè ọ̀fẹ́ ni máa fún yín. Ẹ kò san 50%. Ìdúmọ̀tà láti ń kó àmọ́ iye owó. Ẹ kú mọ̀ pé fake transfer la fi ń ra gbogbo ẹ̀. Ẹ ṣàánú ajé. Ẹ jẹ́ ká rí mi lọ jí. Ẹ bá wa rà. Láńrè wà láyé kò tí kú. Rẹ̀mí Olúgbòde wà láyé kò tí kú. Gbẹ̀dáyọ̀ Badmus ìyẹn tó fẹ́ gbé ìtàn ìgbésí ayé Lizzy wá. Ó mọ Rẹ̀mí Olúgbòde dáadáa. Tí n bá parọ́ kí gbogbo wọn jáde ká wá bú àdàbí bí n bá parọ́. Wojú mi, wojú mi, wèrè ẹ̀dá ló ń ṣoore o. Kí ni mo sọ fún ẹ? Ṣorí tó bá ń ṣoore bó o ṣe ń ṣoore tó nínú ogún ẹ bí ìyà ṣe máa jẹ́ tó nìyẹn. Tó bá jẹ́ pé oore ṣíṣe, tó bá jẹ́ pé oore ṣíṣe ó máa ń gbé èèyàn. Ṣorí Lizzy tó jókòó yìí kò yẹ kí n ní ìdojúkọ kankan láyé mi. Níbi tí mo ran àwọn èèyàn lọ́wọ́ dé bí mo ṣe jẹ́ ọmọ òrukàn tí mi ní ìyá tí mi ní bàbá. Ó gbọ́ mi. Tó bá ní owó wá deposit kó máa dáwó lẹ̀. Raṣọ gidi sọ́rùn. Irú àwọn Ìyábọ̀ Òjó yẹn ò ṣoore o. Ìyábọ̀ Òjó ò ṣoore fún DJ Splash o. Owó DJ Splash ni Ìyábọ̀ Òjó fi ń jẹun o. Owó DJ Splash làwọn ọmọ Ìyábọ̀ Òjó fi ń jẹun o. Òkú Mohbad, òkú Sàríyù àti ìdojúkọ DJ Splash ló ń jẹ Ìyábọ̀ Òjó o. Òun ni mo ṣe sọ fún ẹ pé kó tó ṣépè fún DJ Splash yìí táwọn ọmọ ẹ lè forí gbé ni kó o ṣẹ́ o. Ṣé o mọ̀ pé ogun ní ṣí ni mú? Èpè kì í ṣìyànjà. Ó ti yẹ ọ̀rọ̀ tó dẹ̀ wà ńlẹ̀ yìí. Ọ̀rọ̀ òkú ọ̀run ni o. So nǹkan tó o bá lè fi orí àwọn ọmọ ẹ gbé òun ni kó o páàkì sílẹ̀. Ọkùnrin ni obìnrin ni ọmọdé ni àgbà ni tó bá fi lè ṣépè fún DJ Splash àdàbí tó bá jẹ́ pé òtítọ́ ni Ìyábọ̀ Òjó gbé wá. Àmọ́ tó bá jẹ́ pé irọ́ ni Ìyábọ̀ Òjó gbé wá tẹ́ tún wá ń ṣépè fún DJ Splash bẹ́ẹ̀ bá bí gba ọmọ gbogbo yín tẹ́ bá ṣépè fún DJ Splash ẹ mọ sáré gbogbo àwọn ọmọ yín. Àdàbí tó bá jẹ́ pé òtítọ́ ni Ìyábọ̀ Òjó gbé wá nípa DJ Splash. Àdàbí tó bá jẹ́ pé òtítọ́ ni Ìyábọ̀ Òjó gbé wá nípa Lizzy Anjorin. Àdàbí tó bá jẹ́ pé òtítọ́ Ìyábọ̀ Òjó gbé wá nípa Naira Marley àti Sam Larry. Àdàbí jẹ́ òjèpè àwọ̀lẹ́sùn ni mò ń pè yìí.
ẹ gbọ́ mi story mi tí mò ń bá bọ̀ ẹjọ́ àwọn mélòó ló ń wò wá àti di mélòó báyìí. ló bá pè mí ní ọjọ́ kẹta ẹ̀ ló ta leléyìí ó ní I'm a police officer from Eleweran police station Abẹ́òkúta Eleweran police station l'Abẹ́òkúta kẹ ó ní I have with me here Rẹ̀mí Olúgbòde. He said he just left your house 3 days ago. We'll be expecting you at Eleweran police station to come and give us what happened. Rẹ̀mí kéde ní bí kò lẹ́bí kò lá ó lẹ́bí ó lára o ṣùgbọ́n ọmọ tó yà pátá ni. Èmi ni bí ìyá àti bàbá ẹ̀ ní school tó ń lọ gan èmi ni mò ń fún ní courage àti wọn bá nǹkan tí agbára mi bá ká ní oúnjẹ àti wọn bá coins díẹ̀díẹ̀ tó lè fi mú ara dúró. Mo bá gbéra ó dé Abẹ́òkúta l'Eleweran. Mo bá mú kọ́kọ́rọ́ ilé mi mo fún Lánre àti Azeez Jàdúadé àwọn náà wà nílé. Mo lọ sí Eleweran yẹn ó dá pé mo dé lálẹ́ àbí mo dé lọ́jọ́ kejì. Mo ṣáà make sure wípé mo secure release Rẹ̀mí Olúgbòde. Àwọn ọlọ́pàá hand over Rẹ̀mí Olúgbòde fún mi. Wọ́n gba kí lorúkọ ẹ̀mí student ID card mi. Wọ́n gba gbogbo nǹkan tó yẹ kán gbà. Mo mówó nínú ogún mi. Mo fi bẹ́ẹ̀lì Rẹ̀mí Olúgbòde. Ó dá pé wá release ẹ̀ fún mi níjọ́ yẹn. Àbọ̀ ní kí n máa lọ èmi àti Rẹ̀mí Olúgbòde la ṣàjọ dé Ìjẹ̀bú Òde. Ó dá pé bóyá wá bá mi ni o àbọ̀ release ẹ̀ fún mi. Bó èmi ni mo secure release Rẹ̀mí Olúgbòde. Nígbà tí mo máa dé ilé tí mo fi Azeez Jàdúadé àti Lánre cousin mi. Bàbá tó bí Lánre ló tẹ̀lé ìyá tèmi. Bàbá Lánre àti màmá tèmi ọmọ Ọ̀yọ́ ọmọ bàbá ni wọ́n. Nígbà tí máa dé number 79 Olisa Street Azeez ti disappear pẹ̀lú gbogbo góòlù tí mò ń tà. Azeez Jàdúadé ó ti disappear pẹ̀lú gbogbo góòlù tí mò ń tà. Lánre bá bẹ̀rẹ̀ sí ní pò rìdàrìdà la bá bẹ̀rẹ̀ sí ní wá Azeez Jàdúadé. Ìdí ni wípé yàtọ̀ sí pé góòlù tí mò ń tà ó ní aago kan tí wọ́n kó fún mi pé kí n lọ máa tà á kí n máa mówó wá padà. Gbogbo ẹ̀ ni Azeez Jàdúadé ti kó. Irú kí leléyìí ọmọ anífowó ṣe. Rúùmù tí mo dẹ̀ fún Lánre àti Azeez ọ̀tọ̀ ni rúùmù ti tèmi. Ẹni tó bá ti wá sílé ọ̀dọ̀ mi ní Ìjẹ̀bú Òde wọ́n á rí almost 2 to 3 rooms ni mò ń lò ní Ìjẹ̀bú Òde. Màmá tí ó ní òkè yẹn òkè tí mò ń gbé wọ́n kọ̀ ti bẹ̀ pa ni. So mo gba 2 rooms. Mo ní extra 1 room kan. Mo fi room kan ṣe sitting room. Mo fi room tó face sitting room yẹn mo fi ṣe room mi. Room kẹta mo fún Lánre àti Azeez Jàdúadé kàn máa sùn bẹ̀. Kọ́kọ́rọ́ room mi bó ṣe dánwò Azeez Jàdúadé tán kó mi lẹ́rù. Ọlọ́run ṣàánú mi. Ọ̀rọ̀ tí mo ń sọ yìí that was my enemy downfall, first downfall. Aago tí wọ́n kó fún mi pé kí n lọ máa tà díẹ̀díẹ̀. Aago tó jẹ́ pé tán bá tà mí tán bá ta gbogbo family mi ò lè sanwó ẹ̀ tán ni. Aago tí wọ́n gbé fún mi. Azeez Jàdúadé ti palẹ̀ mọ́ gbogbo aago. Ó ti palẹ̀ mọ́ gold. A bẹ̀rẹ̀ sí ní wá Azeez Jàdúadé kiri
a wá lọ sí Kòròdú Síkírù náà tún bá wa wá wọn lọ́dọ̀ ọ̀bọ̀kan ló wà ní Kòròdú la bá lọ sábẹ́kúta ńgbà tá dọ́dọ̀ dádì Àṣìṣì Jàdúadé dádì Àṣìṣì Jàdúadé bá ní ṣé mo sọ fún àwọn pé ọmọ mi wá sọ́dọ̀ àwọn ọmọ àwọn wá sọ́dọ̀ mi mo ní rárá sà wọ́n ní so gbogbo nǹkan tí ọmọ àwọn bá ṣe lọ́dọ̀ mi kò kún àwọn àbí ṣé mo pe àwọn tẹ́lẹ̀ pé ẹ sà o mo fẹ́ gbọmọ yín lálejò mo ní rárá sà la bá bẹ̀ sí ní wá Àṣìṣì Jàdúadé àrí Àṣìṣì Jàdúadé ẹ̀yin èèyàn mi láyé ìsìn ṣán gbọ́dọ̀ palẹ̀ mọ́ gbogbo góòdì téèyàn ń ta ká má tí ì sọ láyé ìgbà yẹn mo dárúkọ fún yín pé Mosu Cafe tó wà ní Jẹ̀bú Òde that popular restaurant èmi ni gold and wristwatch blog kí ni wọ́n máa ń pè blog wọn Mosu Cafe tó wà ní Jẹ̀bú Òde kì í ṣe ọmọ Ajírébi o irọ́ ọ̀tọ̀ ní ọmọ Ajírébi o ẹ lè lọ sórí Google ẹ máa rí la bá bẹ̀ sí ní wá Àṣìṣì a lọ sọ́dọ̀ bàbá wa Ọláìyá Igwe everybody bá wa gbìyànjú a rí Àṣìṣì níbo ni mo ti fẹ́ bẹ̀rẹ̀ níbo ni mo ti fẹ́ bẹ̀rẹ̀ màá sunkún láàárọ̀ ńgbà yẹn lọ́sàn-án lálẹ́ àwọn tó kó aago fún mi mo wá lọ bá wọn báyìí kàṣà báyìí káwòdì wọ́n ní iye òdọ́dọ̀ àwọn aago táwọn kó fún mi náà àwọn náà lọ́gàá àfi kí n lọ wá owó wá lọ́rọ̀ kan ṣáá mo bẹ̀rẹ̀ sí ní wá dá owó yẹn mo bẹ̀rẹ̀ sí ní dá mo bẹ̀rẹ̀ sí ní dá mo bẹ̀rẹ̀ sí ní dá bí gold business mi ó ṣe forí ṣánpọ́n nìyẹn tẹ́ bá máa rántí mi dáadáa nígbà yẹn nínú àwọn Yorùbá film mi tẹ́ máa ń wò ẹ rí pé mo máa ń lo gold oní figure 8 mo máa lo padlock mo máa lo kọ́kọ́rọ́ ẹ̀ gbogbo ẹ̀ ní Àṣìṣì Jàdúadé kó ó dìtàn lẹ́ni àdúpẹ́ fọlọ́run kí ni mo fẹ́ wá sọ fún yín ni wípé nígbà tí Ìyábọ̀ Òjó bẹ̀rẹ̀ sí ní bá mi jà èmi ò kú mọ̀ pé conspiracy ni ìyẹn ìjà pè mí láǹtì má pè mí láǹtì èmi ò mọ̀ pé conspiracy ni Ìyábọ̀ Òjó àfi tí ò bá sí Ọlọ́run mọ́ tí Ọlọ́run bá wà Ìyábọ̀ gbogbo ohun tó ń pẹ́ lẹ́rìn ló máa bànújẹ́ àti kú òjijì fún ẹ àdàbí Ìyábọ̀ Òjó tí ọwọ́ ẹ bá mọ́ lókù. Fast forward sígbà tí wọ́n ń bá èmi àti olórí burúkú Ìyábọ̀ Òjó tó máa mọ sàárè ọmọ ẹ̀ fast forward to ìgbà tí wọ́n bá wa parí ìjà bàbá Àjàlá bá pè wá sẹ́yìn kí ló fàjà kí ló fàjà a ò dùn ní wọ́n pè mí sẹ́yìn a ò dùn lòun wọ́n pòun náà sẹ́yìn ọjọ́ ẹni bàbá yẹn mọ̀ wípé ẹni tó ní kó máa pè ẹ́ láǹtì gan ó wá jù ẹ lọ wọ́n wá ní ká rojọ́ ẹ sọ pé kí ló lórí burúkú Ìyábọ̀ Òjó tó máa mọ sàárè ọmọ ẹ̀ ẹni kí ló sọ ẹ kò gẹ̀ẹ́sì nǹkan tí Ìyábọ̀ Òjó tó sọ fún Mr. Àjàlá Mr. Àjàlá wà láyé àwọn náà bí titi wọn tí n bá parọ́ wọn bí titi wọn ẹ kò gẹ̀ẹ́sì nǹkan tí Ìyábọ̀ Òjó sọ wípé ó fàjà wá olórí burúkú Ìyábọ̀ Òjó tó máa mọ sàárè ọmọ ẹ̀ yẹn ẹ kò gẹ̀ẹ́sì pé kí ló fàjà wá. Ìyábọ̀ Òjó tó 77 point of correction age Ìyábọ̀ Òjó tó 77 kò ń ṣe ọmọ 1977 olórí burúkú ní Ìyábọ̀ Òjó tó 77
bọ̀ kò sí ìtókàn mi ò bá yàn pọn. Ẹ gẹ́sì pé ẹ kàn gẹ́sì tẹ́ ẹ bá gẹ́sì ẹ béèrè pé kí ni Ìyábọ̀ Òjó sọ. Òun ni mo ṣe ń sọ fún gbogbo yín kó tó lọ ṣépè fún DJ Splash make sure pé o ti rapó sí àwọn ọmọ ẹ kó tó lọ ṣépè fún DJ Splash. Ẹ gẹ́tì nǹkan tí Ìyábọ̀ Òjó sọ. Ìyábọ̀ Òjó ní wọ́n sọ fún òun pé boyfriend tèmi ni Azeez Jàdúadé pé ó ń bá èmi sùn ìtorí ẹ̀ nìyẹn ṣe gógóòlù mi. Mr. Àjàlá wá bèè lọ́wọ́ Ìyábọ̀ Òjó pé ta ló sọ fún? Ó ní wọ́n sọ fún òun ni. Lálákọ̀ọ́kọ́ ẹ̀yin èèyàn mi Lizzy Anjorin sí Azeez Jàdúadé. Lizzy Anjorin sí Azeez Jàdúadé. Ẹ má gbàgbé pé Lizzy Anjorin tó jókòó síwájú yín yìí kò dó anybody ní film industry o kó tó di star o àtìgbà tó di star o kò sí producer kò sí artist tó lè ní òun bá Lizzy sùn o. Ẹ máa wo lórí burúkú Ìyábọ̀ Òjó tó máa mọ sàárè ọmọ ẹ̀ yìí. Àsàtìgbà tí Ìyábọ̀ Òjó tó ń sọ yìí wọn ò bí Azeez dá kó dúró kí mi. Activist gbangba ni mí ní oṣù. Activist tó jẹ́ pé tí n bá ń bọ́ àwọn lecturer go ń dúró. So mi ò rí Ọdúnládé dó, mi ò rí Fẹ́mi Adébáyọ̀ dó, mi ò rí bàbá Azeez dó, mi ò rí àwọn producer tó máa sọ mí di star dó. Azeez Jàdúadé. Azeez ẹ gbàgbé pé gbogbo wọn fi kún èjì wọn o. Lizzy Anjorin tí gbogbo wa mọ̀ wípé kò ń dóòyàn. Ìyábọ̀ Òjó wá rí ó wá ní wọ́n sọ fún òun ni. Kẹ́ ẹ máa wo lórí burúkú Ìyábọ̀ Òjó tó máa fi ọwọ́ ẹ̀ méjèèjì gbé àwọn ọmọ ẹ̀sìn. The same Ìyábọ̀ Òjó ló ní wípé kí ló kọ ọ̀bẹ lẹ́sẹ̀ kan ẹ̀. The same Ìyábọ̀ Òjó yìí ló ní Jìgàn pé òun. Ó tún yá ó ní DJ Splash pé òun. Kírú olórí burúkú Ìyábọ̀ Òjó tó máa mọ sàárì ọmọ ẹ̀ kó máa rò pé èmi irú Lizzy Anjorin sí Azeez Jàdúadé. Wọ́n ní Azeez Jàdúadé máa ń bá àwọn ẹgbẹ́ ẹ̀yà ẹ̀ sùn. Ṣé báwọn ẹgbẹ́ ẹ̀yà ẹ̀ tí ò lówó lọ́wọ́ ni? Àbí èmi tí mò ń ta gold, ẹ lọ wo history mi nínú film industry. Ẹ fún mi lẹ́ni tó bá lo gold ju Lizzy Anjorin lọ. Ẹ lọ wo history mi. Ẹ lọ dáadáa. Ẹ lọ wo history Lizzy Anjorin. Ẹ fún mi ní another person tó lo gold tó Lizzy Anjorin. Kò dẹ̀ sí nǹkan kan tó fún obìnrin ní pride tó obìnrin tó bá ń lo gold. Obìnrin tó bá ti ń lo gold wọn kì í dòdòkudò. Ká má tí wá sọ wípé ẹni tó ń ta gold. Ká má tí sọ ẹni tó ń ṣe kíni ẹni tó ń ta gold. Irú Azeez Jàdúadé sí Lizzy Anjorin. Mr. Àjàlá wá sọ fún pé Ìyábọ̀ ta ló sọ̀rọ̀ ẹ̀ fún ẹ. Àwa tá a jẹ́ bàbá yín gan ọmọ líle ni Lizzy. Dojú ẹ lè jẹ́ tú o ṣùgbọ́n gbogbo wa ti gbọ́ ìròyìn ẹ̀. Ẹ wo bí Ìyábọ̀ Òjó ṣe spread wípé Azeez Jàdúadé ń bá èmi sùn lẹ́yìn tí Azeez Jàdúadé tó jí mi ní gold. Tá a bá wá gbé padà síbí ṣá máa sọ pé gold tí Azeez jí gbé ṣó ṣẹ̀yìn Ìyábọ̀ Òjó. Tí Ìyábọ̀ Òjó ò bá mọ̀ nípa gold mi tí Azeez jí gbé kí ló dé tí Ìyábọ̀ Òjó ṣe ń bá Azeez Jàdúadé push narrative pé ó ń bá mi sùn.
Ọlọ́run má jẹ́ ká ṣúre ṣe. Kí ló fún yín l'assurance pé lórí burúkú Ìyábọ̀ Òjó kọ́ ló ń do assist? Kí Ìyábọ̀ Òjó lọ háyà DJ Splash pé kó lọ sí hospital. Ohun tó bú Ìyábọ̀ Òjó lọ háyà DJ Splash pé kó lọ sí hospital. Tí Ìyábọ̀ Òjó wá change narrative for drugs. Ẹ bẹ̀ lọ́wọ́ Ìyábọ̀ Òjó pé kí lòun àti àlè ẹ̀ irú iṣẹ́ wo náà bẹ Mohbad ní London. Ẹ béèrè lọ́wọ́ Ìyábọ̀ Òjó wípé kí ni Ìyábọ̀ Òjó àti àgbésùn ẹ̀ iṣẹ́ kí ni wọ́n rán Mohbad nílùú òyìnbó tó ń gbé lọ allegedly. Imagine ọmọ gbé mi ní gold ní the whole industry di ọ̀la mi ò rí gold yẹn gbà, ọmọ yẹn kó gbogbo gold yẹn lọ gbé, ọmọ yẹn ó kó gbogbo gold, kódà wọn ò feel remorseful, bàbá ò feel remorseful dọ́là. The whole film industry, Yoruba film industry, wọn feel remorseful dọ́là. Ẹ wá gbọ́ nǹkan tí Ìyábọ̀ Òjó sọ níbì kan. Ẹ wá gbọ́ nǹkan tó sọ. Kọ́ ló ń jẹ́ kí n rí fídíò yẹn. Òwe mi sọ pé kó tó lọ ṣépè fún DJ Splash. Kọ́kọ́ make sure pé òtítọ́ ni Ìyábọ̀ Òjó ń sọ. Torí Ìyábọ̀ Òjó lórí burúkú ọmọ tó máa mọ sàárì àwọn ọmọ ẹ̀ tí mo mọ̀. Kò sí ẹni tí Ìyábọ̀ Òjó lè parọ́ mọ́ fi push narrative. Tó bá ṣèkà fún yàn tán. Now, ẹ wá wọlé. Bá mi bèrè pé ṣọmọ yẹn ti fún mi ní kíní bọ̀bọ́ yẹn. Mo ń bọ̀. Ìyábọ̀ Òjó. Ó máa ráre kú ní lọ́kọ́lẹ̀. Fídíò ni mo ní kélé yìí fún mi. Okay. Ètí ò ṣe lè fún mi ní mbọ̀. Mo fẹ́ kẹ́ gbọ́ fídíò yìí. Okay, ti wọ́n bí. Mo fẹ́ kẹ́ gbọ́ fídíò yìí. Mo fẹ́ kẹ́ gbọ́ fídíò yìí. Aló lórí burúkú ni Ìyábọ̀ Òjó sẹ́. Nǹkan tó sọ níwájú bàbá Àjàlá nìyẹn, Mr. Àjàlá. Ó ní èmi èho mi. Èèyàn kan wá nìyẹn. Àṣìṣì Jàdù Adé ń bá wọn tó jù yẹ lọ sùn. Ẹ bá wọn yẹ tó broke ni. Àbí ẹ rí normal person kan tó kàwé tó jẹ́ graduate. Àbí tí wàá máa bá ọmọ inú ẹ sùn. Àṣìṣì ò gbọdọ̀ dúró kí Lanre. Àṣìṣì ò kí ń dúró kí Lanre láti bo síbo. Lanre was born 83. Lanre was born 1983. Lanre dẹ̀ wà láyé kò tí kú. Tí n bá purọ́ gbogbo wọn tí mo dárúkọ wọn kan jáde kan nírọ̀ mo pa.